ẹgbọ́ o ta ló kọ́kọ́ ṣe Yorùbá Home Video ní Nàìjíríà ẹja jùdé ojú òpó orí ìdíngí Oòduà gbogbo ọmọ Odùduwà. mo kí gbogbo wa tẹgbẹ́ tí ń wò mí àbí tí ẹgbẹ́ tí ń gbọ́ mi lágbára Ọlọ́run ojú tí a fi ń wò ojú náà ò ní fọ́ ètò àdì fi ń gbọ́ràn etí náà ò ní di. àwíṣe Sunday Àgbàlá Ajagilégbò ló kọ tèmi ń jẹ́ àwíṣe Tàgédé Ìyè Kakanfò pèdèpèdè ọmọ lójú ìdọ́ gangan ọmọ Odùduwà ẹ káàbọ̀ sójú òpó ìwé ìròyìn ìdíngí Oòduà bó sọ́ngbà kan rí mo ní ojú òpó kì í ṣe pé a jẹ́ blogger ṣùgbọ́n láti máa ṣe àwọn àtúnṣe àbí tí a bá rí àwọn ìkàtà ìgbé jáde a sì máa ń fi àtúnṣe dáadáa tá a bá rí nǹkan tó kù díẹ̀ káàtó á sọ nípa rẹ̀ kò dúró sọ́nà kan ó lè jẹ́ àṣà ó lè jẹ́ amúlùdùn ó lè jẹ́ lè da ohun tí ìbáwò kò ṣe lójú òpó ilẹ̀ ti máa gbádùn rẹ̀ dáadáa gbogbo ẹ máa bá mi subscribe sórí Díngí Oòduà TV YouTube kí ẹ lè máa gbádùn wa dáadáa àti dáadáa sí. bákan náà ẹ lọ sórí TikTok wa Àwíṣe Ajagilégbò ní TikTok lẹ́ti gbé pàdé wa ń bẹ̀ bákan náà ẹ máa rí wò ní ojú Facebook ní gbogbo ìgbà ẹ yá máa bá a subscribe ẹ máa bá a comment ẹ máa bá a share ẹ máa bá a sọ̀rọ̀ nípa ẹ máa bá a pín káàkiri lẹ́ẹ̀kan sí mo kí yẹn káwọn sójú òpó kí ló tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí ó ní ọ̀rọ̀ tẹ́ ẹ máa sáré gbọ́ ẹ̀gbọ́ iná láti ẹnu arákùnrin. The first man that shot home video, his name is Ade Ajiboye Big Abbas. Oh wow. The first Nigerian, he's alive. Ade Ajiboye, first home video in this country. We have been doing it now, no, there was film, they said. ẹ̀gbọ́n ó tí ọ̀gbẹ́ni Yẹmí Ṣọládé sọ ni mo fẹ́ ṣe àtúnṣe lé lórí ó kù díẹ̀ káàtó wọn kìí ṣe bẹ́ẹ̀ bóyá ọkàn wọn ló fò ní kìí ṣe bẹ́ẹ̀ àwọn kan tí kò gbọ́ pé wọ́n ní Yẹmí Ṣọládé sọ pé òun ló dá ẹgbẹ́ TAMPAN sílẹ̀ Yẹmí Ṣọládé kọ́ ló dá TAMPAN sílẹ̀ àwọn ìgbìmọ̀ ló dá TAMPAN sílẹ̀ àwọn tí a lè pè ní abẹnu gangan tó jẹ́ bí àgbà tó dá lẹ́gẹ̀ẹ́ tó rò pé kí ló ṣe kí wọ́n máa dá kínní sílẹ̀ kí dẹ̀ fìdí abáta fi dá sílẹ̀ nígbà tí ìjà ń bẹ láàrin ANTP ńgbà náà lọ́hùn tí Comrade Aṣáolú tó ń gbé ẹgbẹ́ yìí lọ sílé ẹjọ́ gbogbo ìgbà tọ́pọ́n wá ṣe ẹjọ́ bí ọdún ẹgbẹ́ ṣọ́wọ́n níṣẹ́ tó ọdún mẹ́wàá bí 12 làwọn kan wá àwòrán gbòkó gbogbo àkókò yìí ọmọọba Délé Òdúlé àwọn èèyàn lọ́pọ̀ máa jẹ́ ààrẹ nínú ẹgbẹ́ ńgbà náà lọ́hùn tí a fẹ́ dìbò fún ṣùgbọ́n pẹ̀lú wàhálà tó ṣẹlẹ̀ láàrin ANTP tí bàbá wọn olóògbé Jímàlú wà lára àwọn tó pé wọ́n jẹ́ bàbá ńgbà náà tí Comrade Aṣáolú fi gbé wọn lọ sílé ẹjọ́ tó ń gbé ẹgbẹ́ lọ sílé ẹjọ́ lé alẹ́ gbogbo ìgbà àwọn wọ́n pé dípò tí àwọn fi máa ṣe ẹjọ́ yìí lọ ẹ̀ka kúkú dá ẹgbẹ́ míì sílẹ̀ ká yàpá kúrò làwọn ìgbìmọ̀ kan fi jókòó wọ́n sọ káàkiri wọ́n yan àwọn èèyàn káàkiri ni ṣùgbọ́n àwọn tó mú àmọ̀ràn wá gan ni Alhaji Adébáyọ̀ Sàlámì Bello àti ọmọọba Jídé Kòsọ́kọ́ àti àwọn bíi ọmọọba Délé Òdúlé àti àwọn àgbààgbà míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n pé bí kótó tí wọ́n pé bìrì kòtò pé ẹjá fi ẹgbẹ́ ANTP ilẹ̀ fún ní ANTP káwá dá ẹgbẹ́ míì sílẹ̀ wọ́n wá pe àwọn ṣàǹkó káàkiri àwọn ìpínlẹ̀ lára àwọn tó jẹ́ pé wọ́n ṣiṣẹ́ náà ńgbà náà mo rántí ọ̀rẹ́ mi dókítà Samuel Adéwọlé àtọ́sábà pẹ̀lú wọn alàgbà Múyìwá Ọláwọ̀lú pẹ̀lú àtọ́ pé wọ́n ṣàṣọ fún pé ẹja wo kí ló kọ́ tá a lè pe ẹgbẹ́ yìí àwọn náà wọ́n wá jọ foríkorí pé ẹja fún ní orúkọ kan wọ́n fi pè ní TAMPAN. Theatre Arts and Motion Pictures Association of Nigeria. wọ́n fi pè bẹ́ẹ̀ o ìyún ní ti àkọ́kọ́ pé nígbà tí àwọn ìgbìmọ̀ ń jókòó wọ́n rò pé ẹja ni ẹnìkan kó jẹ́ bí ààrẹ tó jẹ́ caretaker president tí ìgbà tí wọ́n máa fi ṣe ìdìbò first caretaker president nígbà náà ni wọ́n fi yan Yẹmí Ṣọládé ni first caretaker president wọn ò dìbò fún o ní first caretaker president secretary ìgbà náà ní national ní tọ́sí Adésànyà alàgbà Ọdẹ́ràjò jẹ́ akápò ẹgbẹ́ wọ́n lọ gan rèé ní nǹkan tí arákùnrin ẹ̀ sọ nípa pé sinimá àkọ́kọ́ ẹ̀ tó kọ́ ṣe ẹ jẹ́ ń ṣe àtúnṣe dáadáa lórí yìí ni mo fẹ́ ṣe àtúnṣe pé àwọn ọmọ tá lọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ wọn wọ́n fẹ́ mọ ìtàn ni wọ́n bọ́ ọmọdé ò bá mọ ìtàn á bọ́ àrọ́bá sì rí bàbá ìtàn àrọ́bá abẹ gangan mo fẹ́ sọ fún wọn kó má di pé àwọn ọmọ ẹ lọ kọ nǹkan tí ò kàn kọ lọ́jọ́ iwájú sílẹ̀ tó tún dá wàhálà míì sílẹ̀ láàrin ẹgbẹ́ òṣèré kì í ṣe Big Abbas alàgbà Ajíbóyè kì í ṣe olókọ́ ṣe sinimá àkọ́kọ́ àgbéléwò àkọ́kọ́ sinimá ti wà nígbà àwọn bàbá Ògúndé ti ṣe sinimá
adilọ ti ṣe sinimá bàbá Sàlá ti ṣe sinimá ṣùgbọ́n nígbà náà lọ́hùn rí ìyẹn ó dàbí táyà bẹ̀rẹ̀ náà máa fi ń wo sinimá òun làwọn èèbó máa ń gbà wọn wá fi ń wo bàbá ti yà Nàìjíríà bíi wọn á lọ fọ lókè òkun nígbà náà bíi pé bẹ́ẹ̀ ni jíjẹ ni bàbá ti gbèrò tí ò lóhùn mo rántí sinimá kan tí olóògbé Ìṣọ̀lá Ògúnṣọlá ẹ̀ṣọ́ pẹ̀pẹ̀ tó yà tí ò sọ̀rọ̀ yìí fẹ́ kó wàhálà bá bákan náà ni olóògbé ọmọ Ògúnmọ́lá Yọ̀mí Ògúnmọ́lá àwọn náà ṣe sinimá kan tó pọ̀ dà pé kò lóhùn gbà náà tó ìjọba ilẹ̀ ya Nàìjíríà báyìí ìlú èbó lẹ́tì lọ́ọ́ fọ ó sì máa ń mú kí apàtẹ́sẹ̀ mú yàn gbà náà yìí ni Àlàdé Aromire fi lọ sí òkè òkun ó lọ ṣe àwọn kankan bẹ́ẹ̀ ló wá rí àwọn nǹkan kan bẹ́ẹ̀ ló wá padà dé ló pe Táyé Arúgbómátìdí ẹgbọ́ ọ̀rẹ́nu wọn nísìn bó jẹ́ pé ẹ̀tẹ̀lẹ̀ má rí àwòrán wọn àgbà wọ̀ ṣùgbọ́n ẹ̀lẹ́ má rí wọn ká máa sọ pé ẹ máa gbọ́ wọn ṣe sọ lọ abẹ́ ọ̀rọ̀ wọn. wọ́n wá fi mú sinimá àkọ́kọ́ ẹ kọ́kọ́ ya sinimá àgbéléwò àkọ́kọ́ tó jẹ́ kẹsẹ́ẹ̀tì ìní olóògbé Muyideen Àlàdé Aromire olóògbé Muyideen Àlàdé Aromire wọ́n ya sinimá àkọ́kọ́ àgbéléwò tó jẹ́ kẹsẹ́ẹ̀tì ní September 1988 ní ìlú Ìsìnìgbò ní ìpínlẹ̀ Ondo ní ìlú Ìsìnìgbò ní ìjọba ìbílẹ̀ Àkúrẹ́ North ní ìlú Ìsìnìgbò ní ìjọba ìbílẹ̀ Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo ẹ tó sì yàǹgbà náà ni Táíwò Arógúnmátìdí ló ya sinimá yìí òun ní Àlàdé lọ fi inú hàn tó ní nǹkan báyìí bẹ́ẹ̀ òun náà fi lọ ya sinimá náà gbà náà lọ wọ́n yà ní September 1988 ẹ má jẹ́ sọ̀rọ̀ jù ẹ ká gbọ́ látẹnu Táíwò Arógúnmátìdí tó pé ìgbà tí mo gbọ́rọ̀ mo pè wọ́n pé ẹ gbọ́ ẹ ti sọ ìtàn kan fún àárí àwọn náà sì ṣojú wa ṣùgbọ́n ṣé bẹ́ẹ̀ ló ṣe Ajíbóyè tí wọ́n pè ní Big Abbas ṣé olùkọ́ ṣe sinimá àkọ́kọ́ tó pè sinimá àgbéléwò oníbẹ̀ẹ̀kọ́ ó wá ṣàlàyé. ẹni tó kọ́kọ́ ṣe home video ní Nàìjíríà tí wọ́n dẹ̀ screen National Theatre òun ni late Muyideen Àlàdé Aromire ní September 1988 ni wọ́n ṣùtẹ̀ ní Ìsìnìgbò ní Àkúrẹ́ North Local Government ní Ondo ní old Ondo State. Myself Táíwò Arógúnmátìdí èmi ló yá ó mú mi lọ sí ó pè mí ní August 1988 yẹn pé ká lọ ká kí wọ́n bá ń lẹ́kọ̀ọ́ mo dẹ̀ wá lọ bá lẹ́kọ̀ọ́ náà lọ sí mi pé kí wọ́n bá ń lẹ́kọ̀ọ́ wọ́n lé ní ìtọ́jú sí mi mo dẹ̀ lọ bá lẹ́kọ̀ọ́ nígbà tí mo bá ní Èkó ó ní afẹ́ ṣe nǹkan kan ní ká jẹ́ ká lọ sí Jẹ̀pákó sinimá ní Ìdí-Òro Chief Sonubi ló ní Jẹ̀pákó sinimá ìgbà tá a máa dé bẹ̀ aago ó pẹ́ kí mo dé Èkó ní kan bíi 3 ó wá mú mi náà ní show aago 6 ó wá ní ká lọ wo show yẹn àwọn Indian film náà show àwa lọ bẹ̀ ìgbà tá a débẹ̀ tá a wo fíìmù yẹn tán táwọn èèyàn wá jáde ó wá ní nǹkan bí 8 alẹ́ náà jáde ní sinimá ọ̀sìn wá ní Táíwò ògùn ní ẹ̀ ó ní fíìmù tí mo wò yẹn ní kẹsẹ̀tì ni mo ní láíláí mo ní kí n ṣe kẹsẹ̀tì mo ní rírì mo ń wò ó ní ẹjọ́ ó ní kí n ṣe sábìlọ́ọ̀dì mo wò ó ní fídíò mo wò mo lọ́ọ̀tì mo ní kò rí bẹ́ẹ̀ ó wá fún ẹnìyẹn 50 kọ̀bọ̀ láti wọlé ó wá fún ẹnìyẹn ní £1 pé kó jọ kó mú wa lọ sí ìdìfẹ́ǹsì àwọn àlọ́ sí ibẹ̀ ó wá mú wa lọ sí ìdìfẹ́ǹsì yẹn ìgbà tá a débẹ̀ ó ní kẹ́ni yẹn ṣó nígbà tá a ní yẹn ṣó àríkìní yẹn lára ògiri nígbà tá a ń wọ lára ògiri ẹ̀lọ́ nígbà tá a ń wọ lára ògiri ó ní ẹ̀ka yẹn jọ yellow composite tó jẹ́ fídíò ó jọ fẹ́ yellow composite àárín nǹkan mo ní kó tibọ̀ padà ó tún tibọ̀ padà ó tún ní kó yọ the composite red and white tó jẹ́ fídíò jọ̀ọ́ tó jẹ́ audio ẹni yẹn yọ àgbọn kòkó ní kó tibọ̀ padà ó tibọ̀ padà ó wá ní kó pa ó wá pa ó wá ní kó ṣí àpótí yẹn sókè ó wá ṣí àwa bá fídíò projector ó ní kó àtúwárí fídíò recorder player recorder ó ní kó yẹn ṣí fún mi wá ṣí wá mú kẹsẹ̀ tí jáde wá fi hàn mí kẹsẹ̀ tó máa ń lẹ picture àwọn kí wọ́n yẹn ni mo ní fídíò làwọn èrò ní ìta wò nìyẹn ó lè kẹ́kẹ́ mi pẹ̀lú ìṣe experiment yẹn ó lóun lọ sí òun bá àwọn company kan wọ́n pè wọ́n ní mo ti gbàgbé orúkọ company yẹn lẹ́kọ̀ọ́ ó bá lọ sí Germany wọ́n lọ ṣe film exhibition bẹ́ẹ̀ ibẹ̀ ló ti rí device yẹn tó ń dẹ̀rọ wálé ìgbà tí ó pé Sonubi yẹn pé nǹkan báyìí lórí landline pé nǹkan báyìí lòun rí wọ́n bẹ̀ pé lóní iye owó ẹ̀ ó wá sọ fún western money transfer
wọ́n ti transfer owó sódà ẹ̀rọ wálé ó ní òun fẹ́ ká ṣe experiment yẹn. àwa kan sórí tá a kan yẹn wá ní à ń yà lẹ́kọ̀ọ́ mo ní kó má jẹ́ ká yà lẹ́kọ̀ọ́ pé ká jẹ́ ká lọ sí Àkúrẹ́ àwọn lọ yà l'Ákúrẹ́ ilé ìṣèfowó wọlé ògùn nípẹ̀ la dé sí ìgbàtà adé sílé ìṣèfowó wọlé ògùn nípẹ̀ bàbá ògùn nípẹ̀ wá tún kí nìyẹn ojú àti wọn ká gbé fẹ́ẹ̀nì yẹn sílẹ̀ àgbé fẹ́ẹ̀nì yẹn sílẹ̀ àwa two skin players kọ táìtù fíìmù yẹn ní ìdá àrùn ṣùgbọ́n ti dògùn nípẹ̀ ló ṣe ní táìtù yẹn pé táìtù yẹn ti ṣèètì jù ìpè ká tó pé torí ẹnìkan níbẹ̀ ìyẹn dr ẹsọfẹfẹ ó wà nínú fíìmù yẹn wọ́n pa bàbá ẹ̀ nínú fíìmù yẹn dáfọ́ ó wá dàgbà ẹnìkan wá gbé ẹni wá ń tẹ̀lé ẹ̀ yẹn tó tẹ̀lé ẹ̀ pẹ̀lú oògùn àti nǹkan bọ̀ nígbà tá a jà gbé yẹn lọ ìgbà tí ẹ bá dé láti kí wọ́n fẹ́ gbèjà bàbá ẹ̀ ibi tó ti ń pa àwọn yẹn kiri lónìí mo di ẹkùn lónìí nígbà tó kàn tó ní mo di ẹkùn lónìí ìṣègùn nípa ní ẹkùn yẹn gangan nìkan pé tẹ́tù múfì yẹn pé kó lè bá lè ní suspense. we film the play ní November 1988 ní National Theatre láti ṣe lọ́ọ̀ṣì ẹ̀ ọjọ́ yẹn ló pé ó di ọ̀la tí ó máa pé ọdún mẹ́wàá tí bàbá mi ló kú tí àwọn ọbẹ̀ ló ń ṣe ló dànù agbèfọ́ ilé tẹ̀ládé arómirẹ́ òun ló kọ́kọ́ ṣe múvì tí wọ́n screen ẹ̀ ní Nàìjíríà yìí ní orí cinema hall 2 ní National Theatre wọ́n ti screen ẹ̀ ní November 1988 kì í ṣe bí gàbà rárá. ìgbà tí Adémíràn ní bí gàbà ṣẹ̀ṣẹ̀ wá ń ṣe fíìmù tí Adémíràn àgbàdá Arómirẹ́ ló bẹ̀ kó wá lọ mìíràn nígbà tí a lọ ṣe fíìmù àgbo méjì ní 1990 February. Okay, sir. Yes, sir. He was the production manager while I was the assistant production manager. And myself, I'm the first independent video cameraman in Nigeria. Wọ́n ṣe fíìmù yẹn ní September 1988 ní Ìṣìnìgbò ní Àkúrẹ́ non-local government. Táìtù ẹ̀ ẹkùn ní táìtù ẹ̀ bàbá ọba Àbídákun ló wà lórí oyè ní ìgbà náà. ẹ ṣeun. Olú Ìṣìnìgbò Olú Àbídákun. ẹ ṣeun. tó bí iṣu ṣe kú bí ọ̀bẹ bó ṣe bù ú bí sinimá àgbéléwò àkọ́kọ́ bó ṣe bẹ̀rẹ̀ ní ilẹ̀ Yorùbá ní orílẹ̀-èdè Nàìjíríà ìyìnlẹ̀ ti gbọ́ pé kìí ṣe ọ̀gbẹ́ni Adé Ajíbóyè tó ń pè ní Big Abbas kì í ṣòun ló kọ́kọ́ ṣe sinimá àgbéléwò Yorùbá àkọ́kọ́ o ọ̀gá ni àgbà òṣèré ni àpé àfẹnutẹ́ńbẹ́lú wọn ìgbọ́n kì í ṣe àwọn ló kọ́ ṣe gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Yẹmí Ṣọ́ládé bó ṣe sọ kì í ṣe bẹ́ẹ̀ bákan náà kì í ṣe Yẹmí Ṣọ́ládé ló kọ́kọ́ ṣe òkọ́ ló dá ẹgbẹ́ TAMPAN sílẹ̀ àgbájọṣepọ̀ àwọn ìgbìmọ̀ ló dá ẹgbẹ́ sílẹ̀ bá tẹ̀ máa pààrọ̀ ló dalẹ̀ kan pé Alhaji Àdébáyọ̀ Sàlámì tàbí ọmọọba Jídé Kòsọ́kọ́ kò burú àwọn méjì a lè pé bẹ́ẹ̀ ṣùgbọ́n kì í ṣe Yẹmí Ṣọ́ládé. Bákan náà nípa ti sinimá àgbéléwò àkọ́kọ́ tó jẹ́ Yorùbá nílẹ̀ Nàìjíríà tó wà ní késẹ́ẹ̀tì olóògbé Muyideen Aládé Arómirẹ́ ọmọlẹ́kọ̀ọ́ Àdìlé ni ló kọ́kọ́ gbé jáde ní 1988 ìlú Ìsìnìgbò ni wọ́n ti ṣe wọ́n pe àkọlé ẹ̀ ní ẹkùn ọ̀ọ́lẹ́ gbọ́dọ̀ tẹnu Táyé Arógunmátìdí ààrẹ Táyé Arógunmátìdí òun ló ya sinimá náà òun dẹ̀ ní first independent cameraman nígbà náà lọ́hùn first independent cameraman ọmọ bíbí ìpínlẹ̀ Èkìtì nílùú Ìṣẹ̀ní bàbá ìyá rẹ̀ tán sí ìlú Àkúrẹ́ bí ọ̀gá àtiwá ni ọ̀pọ̀lọpọ̀ ló mọ Táyé Arógunmátìdí ààrẹ Arógunmátìdí dáadáa òun lẹ ti gbọ́ lẹ́nu ẹ̀ mi ò fẹ́ lè ṣe àtakò sí ọ̀rọ̀ tí ọ̀gbẹ́ni Yẹmí Ṣọ́ládé sọ tí wọ́n fi ṣe àtúnṣe tó pa àwọn tó lọ béèrè ìfẹ́ mọ̀ ni kó má lè kàn lọ kọ nǹkan tó yẹ kàn kọ sílẹ̀. Bákan náà mo fẹ́ kí ẹ bá lè mú òdodo ọ̀rọ̀ Google ẹ̀ dáadáa ẹ lọ sórí Google Place kẹ́ lọ wò ó pé the first home video ta ló ṣe wọn á gbé jáde fún yín gàdàgbàdà wọn mẹ pé Aládé Arómirẹ́ ìyẹn ló tiẹ̀ sọ iṣẹ́ náà di nǹkan tó pé ó wá ń di ọbẹ̀ fún wa nígbà náà lọ tí àwọn bàbá Ògúndé ń ṣe ó máa ń nira tó pé rí ìlì àti pọ́nmọ tí ó ṣe ń gbà yóò múra o ìgbà tó di fídíò tí Aládé Arómirẹ́ tó lajú wa sí ìgbà náà ló di nǹkan àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo eléyà ṣe kó lè dáa ni àfi ṣe àtakò fún ẹnikẹ́ni àti fi bú ẹnikẹ́ni ṣùgbọ́n ẹ lè rí bó ṣe rí ẹ lè rí nǹkan dìmú dáadáa ń bẹ̀ la ṣe sọ àti pé kí a lè ṣe àtúnṣe dáadáa ẹ bá mi share ẹ comment ẹ like ẹ bá mi pé káàkiri kó kárí ayé kó lọ fà àwíṣẹ Sunday Igboho Ajagilégbò ló kọ tèmi jẹ àwíṣẹ Tàgérè yìí kákan fún pèrèpèrè ọmọdé jùlọ ọgbọmọ Oòduà àti ẹmí àtẹyìn àjọ níkú àjọ nínú kájọ fi àìkú dẹgbẹrà Olúwa ló gbọ́n àwọn ẹ̀dá
àgọ́wọ́pọ̀ ire o. ìwé ìròyìn Bíńgí Oòduà ìwògbè ọmọ Odùduwà ìwé ìròyìn Yorùbá pọ́nbélé tó kárí ayé ẹ máa rà ẹ máa kà á.